Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lójó dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Mo bára sọ ní òní ní bí a ṣe ń lo àgbọn. Àgbọn nìkan náà ni láti fi mú orú ọfà. Ṣé rí ní ìlú kan a máa ń pe ọfà ní àṣàsí, ìlú bòmí náà máa ń pe àṣàsí ní ọfà. Ṣé wá rí àti àṣàsí ni àtọ̀fà náà ni orúkọ kan náà ni wọ́n ń jẹ́. Wọ́n tún wá ní ẹ̀gbọ́n kan tó jẹ́ pé òun ló ya wèrè jù, òun náà ni èdì. Ayé ò ní fi èdì dèmí o, wọn ò ní fi dèmí tọmọtọmọ. Gbogbo ẹni tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí, ayé ò ní fi èdì, wọn ò ní fi dì í tọmọtọmọ, tayátayá, tẹbítẹbí, taratara. Ẹni tó bá fi èdì dì sí orí àṣàsí, àṣàsí sì ní ó máa ń pẹ́ lára, ó sì máa ń tètè gbọ́ nǹkan téèyàn bá lò sí. Èdì ẹ̀kan náà ló máa ń ṣiṣẹ́ ní tiẹ̀. Wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí tó bá ti mú yàn báyìí, Ọlọ́run má jẹ́ kí wọ́n lè ràn sí wa agbára Ọlọ́run. Ṣé rí èdì òun náà ni pé ó kàn lè jókòó ó kàn máa ronú pé kó lọ pokùnso. Ṣé gbogbo àwọn tí wọ́n ń pokùnso lérò pé ojú lásán ni? Ẹlòmíì lè ti ní business transaction pẹ̀lú èèyàn. Ẹlòmíì lè ti ní business transaction pẹ̀lú ẹnìkan tó jẹ́ pé wọ́n wá wò pé kàkà kí owó èkó fi bọ́ sọ́wọ́ lágbájá, ẹ jẹ́ kí aran lọ́rùn àpàpàǹdodo. Wọ́n máa ń lo èdì sí irú èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ó kàn lè wà lórí ibi terminal bridge, a kàn páàkì mọ́tò, nǹkan kan sí a kàn jump sínú odò. Èdì nìyẹn, sọ̀rọ̀ mi yé. Ìpìlẹ̀ èdì dẹ̀ ní bí èpè náà ni, sọ̀rọ̀ mi ti yé. Ayé ò ní fi èdì dè wá. Ṣé rí you are a Muslim ni o, you are a Christian ni o, gbogbo nǹkan tó bá lè jẹ́ ẹ dákun ẹ má jẹ́ ká máa fi àdúrà sílẹ̀. Torí pé ṣé rí Ọlọ́run máa ń tètè gbàdúrà àwọn ẹni bí o. Ìwọ tó bá fira ẹ lẹ̀ lókù, nǹkan kà wọ́n, nǹkan tó yóò fi sórí ló scarce, sọ̀rọ̀ mi ti yé. Ṣé wá rí èdì tẹ́ ẹ̀ tó wá ń wò yìí, ó yà wòlé débi pé ó lè sùn lójú oorun, ó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ti dì ẹ́. Ibẹ̀ ni wọ́n ti di ẹ o. Wọ́n ti kọ́kọ́ mọ́ di ẹ láti ọ̀sán. Ó yá lọ ra oògùn báyìí, ó yá lọ ra kinní kan báyìí. Tó bá ti wá di òru, ó yá kọ nóòtì lẹ̀, mo fẹ́ para ẹ, ètòrí nǹkan báyìí ni. Wọn ò ní jẹ́ kó o rántí àti kọ́ pé ìwà àtẹnìkan ní business transaction o, ẹ dákun ẹ lọ bá ń gba owó lọ́wọ́ ẹ o, nǹkan kan. Ẹlòmíì á tún ṣe fídíò, á tún mọ rìkọ́dù pé ẹ jọ̀ọ́ ẹ má bínú nǹkan kan báyìí. Ibi tó bá ti sọ ọ̀rọ̀ yẹn, bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ fún ẹ pé ó yá after that, ó yá mú kinní yẹn, òmú tán báyìí ló yá nìyẹn. Àwọn ẹni bí máa ń ṣerú nǹkan báyìí dáadáa, ẹni bí máa ń ṣe àní pàdé alágbàkó lágbára Ọlọ́run. Ẹni tá bá dòwò pọ̀ tí ó wà máa fi èdì tí ó máa fi lé wa kiri, Ọlọ́run má jẹ́ ká bá dòwò pọ̀. Ṣé rásàsí ń tiẹ̀ tí wọ́n bá sàsí yàn tán, ọfà tí wọ́n bá sàbàsí yàn tàbá sàsí, wọ́n sẹ́ndì yẹn ní spiritual arrow. Ìyẹn kàn máa da ìgbésí ayé rẹ̀, wọ́n máa pààyàn sáyé díẹ̀díẹ̀ ni, Ṣé rí sẹ́yìí àti ìdì ni o, àtàsàsí ni o, àti depression ni o, wà kàn jókòó wà depressed, you understand? Tó bá ti lo iṣẹ́ yìí lágbára Ọlọ́run dá ẹ padà sí bó ṣe dá ẹ ní tuntun lágbára Ọlọ́run. Yín nǹkan change nínú ìgbésí ayé ẹ lágbára Ọlọ́run. Àgbọn kan ni ẹja lọ wá. Tí àti rágbọn kan tó bá ti di alẹ́ pátápátá, ẹ jẹ́ ká bọ́nu yàrá láti fẹ́ bọ́lọ́run wa sọ̀rọ̀. Ẹ fi àgbọn ẹ sílẹ̀ lẹ̀, ẹ gbé ẹsẹ̀ òsì lé ní ìhòòhò ọmọlúàbí, ẹ bọ́ fìlà, ẹ bọ́ gbogbo nǹkan tó wà lára yín. Obìnrin ẹ bọ́ chain, ẹ bọ́ lẹ́kẹ̀dẹ̀ yín, ẹ bọ́ gbogbo nǹkan tẹ́ fi sára, ẹ wà bẹ́, ẹ dúró bọ́lọ́run ṣe dá yín. Ẹ gbẹ́sẹ̀ lórí àgbọn yìí, tẹ́ bá ti wá gbẹ́sẹ̀ lórí àgbọn yìí, ẹ wá mú ọwọ́ yín láti òkè, ẹ máa fi wọ orí yín wálẹ̀ báyìí. Kì í ṣe dandan pé kẹ́ fi wọ gbogbo ara o, ẹ fi wọ orí yín wálẹ̀ báyìí. Ẹ bá fi wọ, ẹ wọ apá wálẹ̀ báyìí, ẹ wọ apá kejì wálẹ̀, ẹ wọ ara yín wálẹ̀ báyìí, ẹ fọwọ́ kan ara yín, ẹ wọ wálẹ̀. Ẹ wá gbé lọ síbi ẹ̀gbẹ́ ẹsẹ̀ àlàáfíà yẹn, ẹ má débi ẹsẹ̀ ọ̀tún, ẹ wọ lọlẹ̀ sórí àgbọn yẹn.
ẹ wá máa gbàdúrà lórí gbogbo nǹkan tó ṣe sí yín, bóyá àṣàsí ni o, bóyá èdì ni o, gbogbo nǹkan bóyá èpè ni o tí wọ́n ṣe sí yín tó ń da ìgbésí ayé láàmú, kí Ọlọ́run kó bá yín mú kúrò ní kíákíá. Ẹ ṣépè lórí àwọn ọ̀tá yín, k'Ọlọ́run fojú wọn hàn, k'Ọlọ́run fi ojú gbogbo àwọn ọ̀tá ìgbésí ayé yín kó fi hàn. Tẹ́ bá ti wá ṣe yẹn tán, ẹ kẹ́sẹ̀ kúrò lórí ẹ̀, ẹ fi sí ilẹ̀ lẹ́ẹ̀kejì, ẹ gbé ẹsẹ̀ ọ̀tún lé lórí. Ẹ wá ṣe mọ̀ pé alákọ̀ọ́kọ́ ẹ fọwọ́ wọ orí yín láti ìkíní wálẹ̀ ni. Eléyìí ẹ wá fi ọwọ́ láti ìsàlẹ̀ wá sí òkè, ẹ fi wọ gbogbo ara yín, ẹ fi wọ wá sókè. Gbogbo ohun tẹ́ bá fẹ́ wọ́ lára yín, ẹ máa wọ wá sókè báyìí. Ẹ wọ wá sókè. Ẹ wá bí Ọlọ́run pé tọ̀, Ọlọ́run gbogbo ibi tí olórí ẹ̀ bá wà, k'Ọlọ́run tètè rán sí ẹ. Ọkùnrin ni o, obìnrin ni, ọmọdé ni, àgbàlagbà ni o. Bí mo bá ṣe ń pa àgbọn ilé ni, bẹ́ẹ̀ náà ni kí ìgbésí ayé mi kó máa ní ojútùú, kọ́nà ọ̀nà oore sílẹ̀ fún mi. Tẹ́ bá ti ṣe yẹn tán, ẹ kẹ́sẹ̀ kúrò lára àgbọn, ẹ wá sáyé padà. Ẹ má gbà yẹn lọ síbi tẹ́ ti fọ̀, ẹ fọ́nú compound yín, ẹ lè fọ́nú bedroom, ẹ lè fọ́nú yàrá yẹn gan sef, sọ̀rọ̀ mi ti yé. Ẹ lè fọ́ níta, ẹ là á mọ́lẹ̀, tó bá ti là á mọ́lẹ̀, tó bá yẹ pé àtàrà yìí láti fọ́ tàbí ibi tá bá ti fọ́, ẹ kàn fi pákà ẹ fi kó ẹnu lẹ̀, ẹ lọ dànù, sọ̀rọ̀ mi ti yé. Àdúrà gbogbo ló ní fi wálẹ̀. Ọjọ́ kejì kó tó dijọ́ kejì, ẹ gbọ́ ìró ayọ̀ lágbára Ọlọ́run. Èmi lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè Táyé Mọ̀sẹ̀ oúnjẹ. Tó bá dìgbà mí, á tún mọ́rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi ìta àṣà àtẹ̀yí tà ṣe, torí pé ìta àti ṣe ó pọ̀ ju ìta àti ṣe lọ. Ó dàbọ̀.